Peter Obi sọ pé òun ṣetán láti kú fún orílẹ̀-èdè Nàìjíríà o. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra àti olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò àpapọ̀ ọdún 2023, Peter Obi ti sọ pé òun ti ṣetán láti fi ẹ̀mí òun rúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní adarí tó múnádóko gbọ́dọ̀ ní ìgboyà, ìfọkànsìn àti ìfẹ́ tòótọ́ láti kojú àwọn ìṣòro ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́. Obi sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí wọ́n gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ tó kọjá. Nígbà tí wọ́n bi í léèrè bí yóò ṣe yanjú ìṣòro ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ bíi ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé, pípa àwọn olùkọ́ àti ìkọlù sáwọn ọmọọṣẹ́ ilé ológun Nàìjíríà, Obi sọ pé adarí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìpinnu àti ìfọkànsìn tó tọ́. Ó ní mo ti gbógun ti ìwà ọ̀daràn nípínlẹ̀ Anambra nígbà tí mo jẹ́ gómìnà. Ìfọkànsìn tó tọ́ ni ojútùú sí gbogbo ìṣòro tí a ní yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, adarí gbọ́dọ̀ mọ ojúṣe rẹ̀ kí ó sì dúró lórí ìpinnu agbára rẹ̀ láti dáàbò bo àwọn tó ń da àlàáfíà orílẹ̀-èdè yìí rú. Nígbà tí wọ́n tún bi bóyá ó ṣetán láti kú fún Nàìjíríà, ó dáhùn pé bẹ́ẹ̀ ni. Ó fi ìbànújẹ́ hàn lórí bí àwọn agbésùmọ̀mí ṣe ń pọ̀ sí. Ó sì sọ pé Nàìjíríà lè borí àwọn ìṣòro ààbò rẹ̀ tí a bá ní adarí tó ní ìfọkànsìn àti ìpinnu tòótọ́. Olùdíje fúnpò ààrẹ tẹ́lẹ̀ náà tún sọ̀rọ̀ lórí ipa tí Nàìjíríà ti kó nínú ṣíṣe ètò àlàáfíà ní àwọn orílẹ̀-èdè bíi Liberia, Sudan àti Kuwait. Ó sì fi ìgbàgbọ́ hàn pé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí lè tún padà sí ipò agbára àti iṣẹ́ rere wọn. Obi tẹnumọ́ pé ó yàtọ̀ sí ètò àti àwọn ìlànà ìpinnu àwọn adarí láti kojú ètò ààbò tó mẹ́hẹ ní kókó pàtàkì láti mú àlàáfíà àti ìdúróṣinṣin padà bọ̀ sí gbogbo agbègbè orílẹ̀-èdè Nàìjíríà.